Dani. Ọmọ bá pàdé mi èmi ni bá mi sílẹ̀kùn èmi ni bá mi sílẹ̀kùn wá rẹ fọwọ́ kan ni. This man. Hello, Habibi. Salam alaikum, Habibi. If you're ready, let's say they go, white. Habibi. I told you, Habibi. When the money enter, Habibi, I will definitely call you, Habibi. We will go to Dubai soon, Habibi. Lana Max 400k. Shani, Habibi. Mo wà jíire. Ṣé mo rí gàrí lọ́dọ̀ ẹ̀? Gàrí. Mi ti jẹ àkàlà tààrà. Ọmọọba ẹbí gan pa èmi gan. Àwọn ìwà rí gàrí. Ní ọjọ́ ṣe àánú fi la ilé. Èrò ló ń ta ń sọ báyìí. Tàà sẹ́bù. Àwọn ògbógun tí mo lò sí bẹ́ẹ̀ ni ó máa ń rí ẹ̀kọ́ fún mi. Èmi ẹ̀ pa mí o gan. God have mercy. Ṣé o ti lọ?